eléyìí tí mo fẹ́ kọ́ wa lónìí ni ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó jẹ́ pé téèyàn bá ní iṣẹ́ yìí lára, téèyàn bá ṣe é, gbogbo téèyàn bá ń dáwọ́lé báyìí yóò máa yọrí sí ire ni. ẹ bá mi lọ wá ewé ẹ̀gẹ́lẹ̀ funfun, ẹ bá mi wá, àti ewé ọ̀yọ́ tá a mọ̀ sí ewédú, òun náà ni ẹ ń wò yìí o. Ewé ẹ̀gẹ́lẹ̀ funfun àti ewédú, ẹ bá mi wá. Ẹ̀fọ́ kan ń bẹ, wọ́n ń pè ní ẹ̀fọ́ ògùnmọ̀. Ẹ̀fọ́ ògùnmọ̀ òun lẹ̀ ń wò yìí, kì í ṣe òdú o, ọ̀tọ̀ ni òdú, ọ̀tọ̀ ni ògùnmọ̀. Ẹ̀fọ́ ògùnmọ̀ òun ni ẹ̀ ń wò yìí. Ewé ọ̀yọ́ tá a mọ̀ sí ewédú àti ẹ̀fọ́ ògùnmọ̀ pẹ̀lú ewé ẹ̀gẹ́lẹ̀ funfun, ewé ẹ̀gẹ́lẹ̀ funfun àti ẹ̀gẹ́lẹ̀ dúdú. Méjì ni ẹ̀gẹ́lẹ̀, a ní funfun, a ní dúdú. Ewé ẹ̀gẹ́lẹ̀ funfun òun ni eléyìí, àti ewé ẹ̀fọ́ ògùnmọ̀ àti ewédú pẹ̀lú ewé ẹ̀gẹ́lẹ̀ dúdú. Ẹ jẹ́ kí a kó sínú apẹ ìjó ògùn wa. Ẹ fi dídátà rẹ̀ kan sí, ẹ jẹ́ kí a jó. Ẹ fi èpo ọ̀bọ̀ díẹ̀ sí, ẹ jẹ́ kí a jó kó di èédú. Ẹ má jẹ́ kó di eérú o, kó di èédú. Tá bá ti wá jó, ẹ jẹ́ kí a lọ̀ kó kúnná dáadáa. Ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi share program yìí, ẹ kí ẹ comment, àná náà bá kò ní fi wá sílẹ̀. Tá bá ti jó tó ti di ẹbu, a máa la nínú epo pupa lálaalẹ́ tá bá fẹ́ sùn. Àtọmọ àti ìyàwó, ẹ jẹ́ kí a máa la ní alaalẹ́ tí a bá fẹ́ sùn. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 080 87 53 35 84 tàbí 080 39 33 66 75.